Kí lorúkọ ẹ? Mutiu lorúkọ mi. Mutiu kí ni? Azeez. Sọ̀rọ̀ sókè. Azeez. Mutiu Azeez. Bẹ́ẹ̀. Tí gbogbo èèyàn mọ̀ sí Blood tonic. Blood tonic. Ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ Ògbómọ̀ṣọ́. Ó sọ lẹ́ẹ̀kan pé ọmọ Òṣogbo. Ọmọ Òṣogbo. Sọ gbàgbó kọ ìlú ẹ̀ tẹ́lẹ̀ ni? Ọmọ Òṣogbo. Apá abo l'Óṣogbo. Ìsàlẹ̀ Àfà. Ìsàlẹ̀ Àfà ní Òṣogbo. Iṣẹ́ wo ló ń ṣe? Bricklayer ni mo kọ́ bẹ̀tẹ̀ National Union mo fi ń jẹun sí. Bricklayer ló kọ́, kó tó wá bọ́ sí ìdíṣẹ́ mọ́tò. Márúwá. Olórí àwọn tó ń já tíkẹ́ẹ̀tì fún ọmọ Márúwá. Ok. Ìwọ tọ́mọ ọdún mélòó báyìí? 39 years old. 39 years. Bẹ́ẹ̀ni. Apá abo ni ò ń gbé ní ìpínlẹ̀ Ògùn? Nínú àgbàdo Gíwá Òkè Àrò. Àgbàdo Gíwá Òkè Àrò. Bẹ́ẹ̀ni. Tọ́ ẹgbẹ́ òkùnkùn wo ni ìwọ ń ṣe? Ẹyẹ ni mo ṣe. Ẹyẹ. Bẹ́ẹ̀ni. Ṣé bàbá àti màmá ẹ ní Ìsàlẹ̀ Àfà ní Ọ̀ṣun State l'Óṣogbo? Bàbá mi nìkan ni. Mọ́mì ẹ̀ ń kọ́? Sáìdì kíní local government náà kan náà ló pa wọ́n pọ̀ bẹ̀tẹ̀ nínú ibi lọ́bí èmi sí omi ọ̀rọ̀. Ok, Gíwá Òkè Àrò ni wọ́n bí ẹ sí? Bẹ́ẹ̀ni. Ok, apá abo ló ń gbé ní Gíwá Òkè Àrò? Màmá mi nílé sí Òkè Àrò, bàbá mi nílé sí Gíwá. Èmi náà rẹ̀ ti lé sí sáìdì houses ìbẹ̀rẹ̀ náà ṣáà ni èmi náà rẹ̀ ti lé sí. Kí ló bí blood tonic? Ìgbà tí mo ní accident. Wọ́n fi ń pè ẹ́ ní blood tonic. Báwo ló ṣe jẹ́? Ṣé o ń béèrè tọ́níkì ni àbí báwo, àbí ẹ̀jẹ̀ pọ̀ bẹ́ẹ̀ rẹ̀ ṣì wà láyé? Kí ni túmọ̀? Ó dàbí pé wọ́n ní mo dákún gbà yẹn. Ok, ló wá fi ń lo blood tonic àbí? Òun ló fi jí padà. Now, ení èjì ẹ̀wà kọ̀rọ̀ balẹ̀ yá. Ó tó ìgbà wo ló ti ń ṣe ẹgbẹ́ òkùnkùn? 7 to 8 years ni mo ti ń ṣe ẹgbẹ́ òkùnkùn. Ẹyẹ àbí? Bẹ́ẹ̀. Now, ipò wo ló dì mú bẹ̀? Nọ́mbà igbákejì ni mo dì mú bẹ̀. Igbákejì ní Gíwá Òkè Àrò. Bẹ́ẹ̀. Ok. Ká bá wò ní ení èjì ẹ̀ta, á tó àwọn mélòó tó ti pa báyìí? Wọ́n lè mú ìròyìn lọ sí inú Gíwá Òkè Àrò, ẹyẹ àti ayé àti ẹni kọtìsì wọn kì í já ní houses ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn. Wọ́n lè nìkan lọ bèrè ń bẹ̀ nínú àdúgbò tiwa. Àwọn frat wọn kì í bára wọn jà. Mo wà lè sọ tabanja fún national àbí gọ́vnà fẹ́ wá sádùúgbò fẹ́ fún wa lówó ká máa bára wa jà. Bẹ̀ẹ̀ nípa frat level àtọ̀yìn bára wa jà níbẹ̀ yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ní Ká tó lọ síbi tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. N tó ń sọ ní fúwánsìn ni pé o ò gbẹ̀mí èèyàn rí. Ìgbẹ̀mí èèyàn. Ṣùgbọ́n pé ká ṣáàyàn ládàá, ká ṣèyàn léṣe, ìyẹn ti lọ dáadáa. Ní kò mí ń ṣe oníjàgídíjàgan bẹ́ẹ̀ náà, mo ní iṣẹ́ ọwọ́, mo ní chairman ni mí. Bẹ́ẹ̀ nínú àlàyé mi náà ni Chairman kí ni ẹ? Chairman onímọ́tò Márúwá Rótò. Ok, now já lọ síbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ báyìí. Báwo ló ṣe pa ẹni tó kú yìí? Ní ìjọ tí àwọn ọmọ yẹn wọ́n jẹ́ àwọn ọmọ kéékèèké náà tó yẹ pé wọ́n bílọ́ǹgì náà sí ẹgbẹ́ ẹyẹ. Kò ń ṣe yí ẹ̀ lọ ti dá carnival yẹn lẹ̀ tó ti máa ń ṣe carnival yẹn. Ó wá di Kí ló kọ carnival yẹn? Òkè Àrò Youth Carnival iwájú báǹkì. Òkè Àrò Youth Carnival. Iwájú báǹkì. Níwájú bank. Iwájú báǹkì wọ́n ní local bank kan bẹ̀ wọ́n á fi fúnra wọn ní Òkè Àrò Youth Carnival iwájú báǹkì. Iwájú bank ní Gíwá Òkè Àrò. Ọdọọdún lẹ máa ń ṣe? Bẹ́ẹ̀. Àwọn wo ló máa ń organize ẹ̀? Àwọn ọmọ tó organize wọn jẹ́ nǹkan náà ọmọ tó yẹ pé àwọn náà belong tó yẹ pé ẹyẹ náà ni wọn tó ṣe ara wọn jọ ní àdúgbò. Àwọn ọmọ ẹgbẹ́ tiẹ̀ náà lẹ́jọ́ wà nù kíní ẹ̀ náà ni. Ok. Kò ń ṣe ẹgbẹ́ mi ló ń ṣe carnival yẹn lọ́jọ́ yẹn. Àwọn ọmọ ẹgbẹ́ tó àwọn ọmọ yẹn jẹ́ juniors wa nínú frat tí à ń ṣe. Àjọ wa ń bí gambu night carnival yẹn ní ìjọ yẹn náà ni. Ó lọ wọ́rọ́wọ́, anybody ta tẹ́tẹ́, anybody mọtí, anybody get out early. Ìgbà tó wá dijọ́ carnival ọ̀gbọ̀n. Gambu night yẹn máa ń ṣe mọ́jú, wọ́n máa ń ta tẹ́tẹ́. Carnival náà máa ń ṣe mọ́jú.
ìgbà tó wá díjọ́ carnival yẹn ibi tí mo jókòó sí pẹ̀lú àwọn skọ́ọ̀dù àwọn àgbààgbà ẹgbẹ́ àgbààgbà ẹyẹ àbí. ọmọ kan lára àwọn tó jẹ́ yahoo tó jẹ́ pé ẹyẹ náà ni òun ló wá pè mí ibi tí mo jókòó sí pé blood tonic aláì ọmọ kan oyin knockout banga tó máa ń dún gba òun yẹn sí òun ní ara wọ́n máa fẹ́ lọ kọ́ṣàn ọmọ tí oyin banga yẹn gba tí máa dìde sí òkè tí máa súnmọ́ ọmọ yẹn gba àṣọyẹ òpin ìṣọyẹ ẹgbẹ́ ní táìmù yẹn náà lórí ilé àtọ́lọ́hún náà ló mú àwọn ẹ̀dá banga ní jáde. ó tún mú banga mi jáde ó tún yìn. máa gba àṣọyẹ òpin ni. gbogbo tá à ń sọ yìí ṣé ìgbà Christmas ni àbí ìgbà New Year? a ti ṣe Christmas tán ó fẹ́ wọ ní New Year ń bọ̀ ni yẹn ti bọ́ sí beyond 27 28. bẹ́ẹ̀ni. ok. ìjọ yẹn bọ́ sí Saturday mọ́júmọ́ Sunday abẹ́ àwọn wo New Year lẹ́ọ̀kan wà Saturday mọ́júmọ́ Sunday ní ìjọ yẹn bọ́ sí. ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ pé ìgbà tí mo déwájú ọmọ yẹn tó blow banga another banga. tó tún yin banga ẹ̀mí. ó wá ní lára àwọn ọmọ nítorí mo jẹ́ number 2 nínú ẹgbẹ́ wa èmi kọ́ ni máa tọ́jú àwọn nǹkan tó ń jẹ́ bí ohun olóró tàbí tó bá di wàhálà. bí àwọn òfin olóró bá wò ìbọn àti àwọn àdá àwọn nǹkan ọjà olóró bẹ́ẹ̀ bó ṣe wọ́n níbọn tiẹ̀ pásítọ̀nálì tó ń lò. mi ní ẹgbẹ́ náà ló máa ń ra àwọn ìbọn yẹn fún tó bá ní pesh ipò ibi tí gbogbo yẹn ti ń ṣe meeting ẹgbẹ́ náà ló máa dá ọ̀rọ̀ àwọn nǹkan yẹn. bí mo ṣe wá dìde tọmọ yẹn ṣe wá yin another ṣé kí n máa bọ́rọ̀ mi lọ. máa sọ̀rọ̀ ẹ lọ. bí mo ṣe wá dìde tọmọ yẹn yin another banga sí ibi tí a wà yẹn ọmọ tí ó gbé ìbọn dání ní àárín wa yẹn wọn á náwó sí lọ́kàn gbà wá ń bí ìjáyà lórí ilé àtọ́lọ́run àti ìbẹ̀rù lèmi ní pé kí n fi yin ìbọn yẹn sókè níwájú ẹ pé sórí ẹdẹ àrùsọ mọ ẹ tó wà ní iwájú ẹ ọmọ tó wá ń yin báńgá tí mò ń bá rí gangan kọ́ ni ìbọn wa lọ́ba ó wá tó bí èèyàn tó wà níbi 6 àbí 7 tí ọwọ́ ọ̀bọ̀n yẹn lọ mú ó jẹ́ ọmọ yẹn kéré. ọmọ tó yin báńgá yẹn ni wọ́n fẹ́ yìnbọn fún. mi yìnbọn fún un fẹ́ àzìyín pé bí dẹ̀rù bá gbà sórí òkè ni bí nǹkan ṣe gbà. ṣé ìbọn náà fi máa ń báyàn wí ni. kò ṣe ìbọn. kò ṣe ìbọn. ìgbà tó mọ yin báńgà lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì kátẹ̀ nígbàgbọ́ pé òfin gan ò fààyè gbà pé èèyàn yin báńgà ẹni àò káàkiri ní ọjọ́ ọdún ìmọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó ní àwọn ètò lára àwọn ètò ìjọba náà tí wọ́n máa ń ṣe tẹ́ pé wọ́n máa ń ṣe ayẹyẹ ọdún tó kálukú mọ̀ ṣe dọ́wọ́ ọ̀dùnnú tí wọ́n máa ń pè ní ṣe fireworks àbí fireforce tí wọ́n máa ń pè fireworks wọ́n máa ń yin báńgà ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n à ń yin báńgà lọ́mọ yìn kí ló jẹ́ pé ìbọn ni wọ́n lọ yọ. ọmọ tí ó yin báńgà yẹn kọ́ ni ẹ má ṣe yorùbá mi ọmọ yẹn kọ́ ni ìbọn. mo mọ nǹkan tá à ń sọ ó ní wípé ọmọ tí o fẹ́ yìnbọn fún ọ̀tọ̀ ní ọmọ ẹni tó lọ bà èmi wá ń béèrè pé kátẹ̀wá nígbàgbọ́ pé ọmọ yìí báńgà òun tíra àti bá a wí ó sì lọ́mọ yìí náà ẹgbẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe kátẹ̀wá nígbàgbọ́ pé tẹ̀wá yìí báńgà náà ṣé ìbọn ló yẹ kí ìwọ tún lọ yọ pé o fẹ́ fi bá èèyàn wí àti pé níbi tí ń ṣe kánífà kí lẹ́yìn fìbọn ṣe ń bẹ̀. nǹkan tí kò ń ṣe pé bóyá pé tábà ṣẹ̀ṣẹ̀ ṣe kánífà yàtọ̀ sí èmi tí yàtọ̀ sí àwọn ẹgbẹ́ wa tó gbébọn wá bẹ́ẹ̀ àìmọye àwọn ọmọ ọlọ́mọ mú àdàdá ní a máa mú àké dání ní ìjọ yẹn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí ìbọn yẹn bọmọ yẹn lórí ẹsẹ̀kẹsẹ̀ lọ́wọ́ ọmọ yẹn náà ti kóra àwọn ọjọ́ tó ti lọ ilé dádì mi tó ti lọ sún ilé dádì mi tó ti ṣa ògbó mọ́ṣáláṣí ní ìṣàkóṣà. wọ́n ṣá kí ní ìṣàkóṣà. mọ́ṣáláṣí wọ́n bà mọ́ṣáláṣí jẹ́. ṣé mùsùlùmí ní í ni. bẹ́ẹ̀ ni. ok. àwọn ọlọ́pàá station yẹn ni ẹ̀gbọ́n mi pè tó lọ rescue dádì mi bẹ́ẹ̀ kó tó di pọ́n mú èmi dé láti Ìkòròdú ìjọ yẹn wọ́n ti ti dádì mi olùsẹ̀. iṣẹ́ wo gangan lẹ́yìn ṣe. iṣẹ́ bíríkìlà ni mo kọ́. now ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn kánífà tí wọ́n máa ń ṣe káàkiri yẹn
ṣé bẹ́ẹ̀ ṣe máa ń kó bọn lọ síbẹ̀ nìyẹn tí bọn máa ń wà tádà máa ń wà torí sọ́lẹ̀ kan wípé níbi kánífà yẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní àdá ni wọ́n ní ohun ìjà olóró lóríṣiríṣi tí wọ́n ní ṣé ká wá nígbàgbọ́ pé gbogbo kánífà tí ẹ bá organize lẹ máa ń kó bọn kó àdá kó nǹkan ìjà olóró lọ. kò rí bẹ́ẹ̀ o kánífà gangan tí àwa ta jẹ́ bí elders tí wọ́n bá tàbá host àwa náà ní tí àwa náà máa host táwọn ọmọ yẹn bá ṣe tiwọn tán beyond the first day by January 5 January 10 àwọn security ọlọ́pàá wọ́n máa ń dúró wọ́n máa ṣe àwọn òdò kí n ṣe kánífà tí wà ní mọ́jú nítorí àwọn olóhùn kan báyìí náà. kí lẹ gbé ìbọn lọ ṣe níbi kánífà yẹn ìwọ gẹ́gẹ́ bí nọmba 2 àwọn tí wọ́n ẹni tó gbé ìbọn lọ síbẹ̀ àwọn kan máa ní olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa nígbà tẹ́ ẹ̀ ṣe kánífà ànígbà wọ́n pèsè lóye kó jẹ́ ohun tí a fi ń dọ́wọ́ òdùnnú pé ọdún bá ní láyé àjọ̀dún orí kádún ló yẹ kí ó jẹ́ ní èròǹgbà ọkàn yín láti ilẹ̀ náà kí lẹ gbébọn lọ ṣe nínú kánífà kó tó di pé ìwọ lọ gbébọn òní o fẹ́ fi dẹ́rù ba ọmọ tó yin báńgà ṣé kò sí ọ̀nà míì tẹ́ rò pé orí ọ̀hún bẹ́ẹ̀ ẹ lè bàbá wí àbí sọ pé kó má ṣe bẹ́ẹ̀ mọ̀ ju pé káyín ikú agbébọn ká la fẹ́ fìbọn dẹ́rù bá kó tó di pé ìbọn lọ pa ẹlòmíì. adàfo ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé ọ̀nà pọ̀ láti lè fi dẹ́rù bá wọn tó bá parí patí àbí kí àwọn ọmọ ẹ̀wá mi kàn gíràpù ẹ̀ kàn bùsùn kàn wọ́pọ̀ ní ibi tó wà yẹn ìdẹ́rùbà tèmi fẹ́ fi dìdẹ́rùbà ni pé àṣé movement ìgbà tèmi wọn bá ẹ sọ̀rọ̀ náà lè rẹ kó tó wá yin báńgá sí mi ní ara ní pé ẹ̀yin ọmọ yìí kò jẹ́ sí kí n má sí bẹ́ẹ̀ kó jẹ́ pé bí ẹni tó jẹ́ bí nọmba 1 mi náà ni ó wà níbẹ̀ àbọ̀wọ̀n bí àwọn olóyè náà kò sí tí wọ́n bá jókòó sí ní territory yẹn ẹni tó máa gbé bí àwọn ogun olóró àwọn ìjà nǹkan bí olóró wà yẹn ó lè má sùn mọ́ ó lè má jókòó sí tébù ibi táwa bá ó gbọ́dọ̀ wà níbẹ̀ bẹ̀tà wà ní ó gbọ́dọ̀ wà ní nǹkan tí mo fẹ́ clear nìyẹn pé tẹ́ bá ṣe àjọyọ̀ bẹ́ẹ̀ yẹn dandan ni pé gbọ́dọ̀ gbé nǹkan ọjà lóró lọ síbẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí ẹ̀ ń ṣe láwọn sìn ọmọ tí bọ́bà yẹn ṣé bẹ́ẹ̀ ló kú sí. ibẹ̀ ló kú sí o. ìgbà tọ́mọ yẹn kú kí ló kọ́kọ́ wà lọ́kàn yẹn. ìgbà tọ́mọ yẹn kú nítorí tí mo ṣe. ọmọ yẹn ọkùnrin àbóbìnrin. ọkùnrin tí mo yẹ gbé ẹnubọn yẹn sí òkè báyìí mi mọ̀ bóyá ti ẹ̀ ti ọwọ́ mi nàbí ọkàn tí mo ṣáà wọ ọ̀kan yẹn lọ́nà ìbọn ti bá ó ti kú àrògiri báyìí ni ọmọ yẹn wà mo ṣáà rí pé ó yàrá ń lọlẹ̀ láti àrògiri tí ó wọ̀ra ń lọlẹ̀ apá mi jábọ́ àtàpá mi máa jábọ́ ọmọ tó gbé ẹrù wá fún mi yẹn ó gba ẹrù yẹn ní ó gba ìbọn yẹn dání lọ́wọ́ mi ọmọ yẹn pariwo aláyẹ ti yìnbọn fún yàn aláyẹ ti yìnbọn fún yàn bẹ́sàn ṣe pé àwọn ọmọ yẹn ìjayà wà ní gbogbo àwọn ọmọ kéékèèké yẹn ìjayà wà ní ara wọn tẹ́lẹ̀ wọn lè kú gìlè sáré láti bùnmi so níbẹ̀ yẹn bẹ̀tìgbà tí ó máa fi tó bí 5 minutes àbí ọ̀kan tí ẹlòmíì ẹ̀mẹ́ tí wọ́n bá dúró síbẹ̀ náà ni gbogbo wọn náà èrò kò lè máa sáré wọ̀ kan pé ẹ súnmọ́ ẹ ṣá ẹ bẹ̀t èmi ti fi gbogbo bẹ̀rẹ̀ lẹ̀ fún bí 5 minutes. wọ́n ti mú fún tẹ̀. mo wà ládùúgbò yẹn náà bẹ̀t mo ti kúrò ní around ibi tí sí yẹn ti ṣẹlẹ̀ bẹ̀gbà tó wọn máa gbé aláyédè tí wọ́n di àlàyé lọ́kọ̀ọ́ra àwọn ìjọ ọgbé ọmọ yẹn sórí ọ̀kadà bẹ́ẹ̀ gbalẹ̀ dájú mi lọ bẹ́ẹ̀. sọmọ yẹn ó mọ ọmọ yẹn. mi mọ ọmọ yẹn rí. kí ló porúkọ ọmọ yẹn. ọjọ́sẹ̀ àwọn bírọ̀dà ẹ̀ tàjọ lọ skul kékeré lọ́sẹ̀sẹ̀ wà ní àṣìmù mọ́ ní ìgbà báyìí ní pọ̀pá. kí lórúkọ ẹ̀. ó dàbí wọ́n ní Sodiq àgbà. Sodiq wọ ohun ṣẹgbẹ́ ń tiẹ̀. o ò lè sọ. mi lè sọ. torí kò ṣe ẹmọ ẹgbẹ́ ẹ̀yẹ. kò ṣe ọmọ ẹgbẹ́ ẹ̀yẹ. níbo ló wá sá lọ. wọ́n lọ sí Ìkòròdú nídàájí yẹn láti mọ̀ wá ní Ìkòròdú èsì ọ̀sẹ̀ pé bóyá pé first time tó bá yẹ pé mo ti ń fìbọn pààyàn náà àwọn ọlọ́pàá tó wá mú mi wọ́n á ti mú mi ti pẹ́ lórí nǹkan bẹ́ẹ̀ DPO ní nọ́mbà mi lọ́wọ́ SO ní nọ́mbà mi lọ́wọ́ nọ́mbà tí mo fún SO ní SO track tó fi wá bá mi bẹ́ẹ̀. tí wọ́n fi wá mú ẹ ní. ibẹ̀ yẹn. jáde fìyẹ́lẹ̀ iṣẹ́ ọlọ́pàá nìyẹn ká má má tún di bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ìwádìí tí wọ́n fi máa ń
tẹ̀lẹ̀ múyẹ́ láti mú àfúrásì ọ̀daràn tó bá fẹ́ farasí ká má lọ síbẹ̀. Now à ń ṣẹgbẹ́ òkùnkùn, à ń gbébọn káàkiri, à ń hùwà kò tọ́ láwùjọ. Ìwọ gẹ́gẹ́ bí ọmọ olóṣù pé 39 years àbí ṣé n tó dáa ni? Ṣé o ti jèrè tó pọ̀ nípa àṣẹgbẹ́ òkùnkùn à ń hùwà ìpáǹle at the age of 39 years? So àwọn achievement tó ti achieve nínú àwọn nǹkan yẹn sọ díẹ̀ fún wa ń bẹ̀. Mi àṣìfù kankan bẹ́ẹ̀ bí òun ṣe lórí iṣẹ́ tí mo ṣe. Mo ṣiṣẹ́ bíríkìlà, mo ṣiṣẹ́ union, mo fi nílé lórí. Kò ṣe ẹgbẹ́ òkùnkùn yẹn ló jẹ́ kó nílé lórí? Àbí ẹgbẹ́ òkùnkùn yẹn ló ràn ẹ́ lọ́wọ́ tó fi gba iṣẹ́ tó ṣe? Ẹgbẹ́ òkùnkùn ràn mí lọ́wọ́ láti iṣẹ́. Bí òun ṣe pé ẹgbẹ́ òkùnkùn, ìdí tí mo fi wà nínú wọn, tí mo fi join wọn gbà yẹn, ìpọ́nà pé tó bá ráìdì wọ́n máa ń gbéra wọn jà. Èmi gẹ̀rẹ́ gbogbo táìmù gbà yẹn mo jà fún àwọn bíi pé bíbá yẹn dé òkè nínú àwọn national. So nǹkan tó fi ṣe ẹgbẹ́ òkùnkùn nìyẹn. Bẹ́ẹ̀ni. Ṣá ẹgbẹ́ òkùnkùn yẹn sì wọ́n ti wá ràn ẹ́ lọ́wọ́ gan-an di national báyìí? Wọ́n ràn mí lọ́wọ́ gan-an di national. Bí ó ṣe pé àwọn náà tí ó bá jẹ́ pé wọ́n ní gọ́vnà ń bọ̀ níbí kan àtàjẹ́ ń jẹun, tàwọn pé ìgbà gọ́vnà yẹn ni. Yá sọ báyìí ká má fà ọ̀rọ̀ lọ, ká má bọ̀ kúlọ̀ lórí ẹgbẹ́ òkùnkùn. Ṣé ó pè ẹ́ àbí kò pè ẹ́? Kò pè mí o, nítorí tó bá pè mí ni kò ní sún mi wá síbi tí mo wà yìí. Kí la fẹ́ sọ fún àwọn akẹgbẹ́ tó kù àbí àwọn tó ṣe ń gbèrò láti ṣe ẹgbẹ́ òkùnkùn? Èrò ọkàn tèmi ni mọ èrò ọkàn ẹlòmíì ó lè jẹ́ pé wọ́n jọ mú wa wá síbí kó náà máa fi nǹkan báyìí lẹ̀ kó dé ta kó lọ, ẹni kálukú ló mọ̀. Bẹ́ẹ̀ èrò ọkàn tèmi, èròǹgbà tèmi, mo níyàwó, mo náà mo ní gbogbo ẹ̀, mo ní nǹkan, mo ní ilé tí mo kọ́ nínú ìjọmọ kékeré. Bẹ́ẹ̀ tí n bá rí ojú rere àti àánú àwọn ìjọba gbà, mo fi ṣe ìlérí pé tó bá mú mi fún nǹkan báyìí, ìyà tó bá tọ́ gẹ́gẹ́ òun ni kó fi jẹ mí, àti wípé tó bá tún mú mi fún nǹkan báyìí kó gba ẹ̀mí mi. Ṣé ó ṣe kí èèyàn kúrò nínú ẹgbẹ́ yẹn? Ó ṣe kí èèyàn kúrò nínú ẹgbẹ́ yẹn. Ó sì rìn? Ó ṣe ṣe. Ṣùgbọ́n àwọn tẹ́yìn náà ti lé ẹ ti bá fà á kiri nǹkan, ṣé wọ́n jẹ́ kéèyàn rí mú mi? Òun náà ni mo sọ pé Ṣé wọ́n ṣe sójà? It's a soldier forever. Àwọn tí ẹ ti bá fà á tó yẹ pé bóyá pé àwọn ará ẹ náà ti lọ ṣáwọn ẹ náà pa àbí nǹkan kékeré tó ti, nítorí tí cortisone tó máa ń jà, o lè sọ pé ò ṣe cortisone mọ́ bí kò dé iwájú bẹ́ẹ̀ kò ní mo ti fi cortisone lẹ̀ o. Wọ́n ṣe sójà tẹ́sán ẹ̀ ṣe soldier forever, but wọ́n máa ń tún ṣe nídàkejì, nítorí tó bá jáde síta tó lọ sọ́nà ní police station tó wà ní environment ni, bóyá nínú ìkíra yín ni o tán kí ẹ bẹ́ẹ̀ tó dà wọ́n lóhùn, wọ́n á gbé kí ló ń ṣe bọ̀bọ́ ẹ̀ tó lọ make a statement pé o ṣe kankan tọ́mọ kan bá fẹ́ sáyé jà tó sáyé make a report instead tó máa fi bá jà tó sáyé pọ̀lọ́pàá síbẹ̀ tó ti sáyé ni. Gbogbo olú àwọn nǹkan bẹ́ẹ̀ máa jẹ́ kó máa mọ̀ nípa ó dá ìpele ìlú. Wọ́n mọ̀ pé kò síbẹ̀ wọ́n. Mo tí mi sọ ni pé àwọn tí ẹ ti lọ ṣe léṣe bá fàtà tó ti kú tó kí nìkan, ṣé àwọn opposition yẹn ṣé wọ́n á wò pé ẹni ẹ̀ kò ṣe mọ́, ṣé wọ́n á fojú rẹ̀ wò yàn? Kò sí ojú rere kankan tó fẹ́ fi wò yàn, bí òun ṣe pé ìwọ ló máa mọ bóyá fẹ́ rìn ni. Ìyẹn ló máa mú wíyà àbí? Ní àkótán ara, kí ni o fẹ́ látọ̀dọ̀ ìjọba àti gbogbo Nàìjíríà lápapọ̀ báyìí? Tó má lè fi ojú rere wò mí o, tí bá lè bá àna Ọlọ́run pàdé lórí eléyìí, tó má ti mú mi wá fún nǹkan báyìí, mo gba àwọn ìjọba láàyè bí wọ́n ṣe bí tó bá jẹ́ pé mo tún gbẹ̀mí èèyàn ni kó gbẹ̀mí mi kó má gbọ́jọ́ lẹ́nu. Bẹ́ẹ̀ tí màá ṣe irú nǹkan báyìí mo ti bá dé ta kí n bá àánú pàdé. Orúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Mutiu Azeez aka Blood Tonic. Blood Tonic.